ó tún ti forí jálé àgbọ̀n o ìyẹn ọ̀rọ̀ Wasiu Àyìndé tí ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára tá a ti rò pé ọ̀rọ̀ ẹ̀ ti kú o ọ̀rọ̀ yóò kú o kí ló tún fa ìgbédìde rògbòdìyàn tí ń lọ lórí ọ̀rọ̀ Wasiu Àyìndé. ẹ rí gbogbo gànàgànà tó ń ṣe yẹn I have much respect for him but gbogbo bó ṣe wá ń ṣe yẹn in fact kò sẹ́ni tí ò yà lẹ́nu kò sẹ́ni tí ò jẹ́ lójú. Nobody talks that with me. I'm getting away with it. It's okay. It's okay. Nobody. Okay. Because I didn't go to look for trouble. Morning, sir. I did not. Okay. I didn't bypass queue. I didn't jump queue. I didn't do anything. And the next thing I heard, you can't go on that flight. Wow. I don't want to go on that flight anymore in my life. It's okay. nítorí dẹ̀ ní ìdí ni pé kó lọ bọ́sọ ìgbéraga sílẹ̀ kó bọ́sọ ìgbéraga sílẹ̀ èho yù kó máa gbáyàn níkò ní pọ́blíkì tí fídíò dẹ̀ ń gbé kí ló wá ń bá ká òun náwó sọ̀ ní ọ̀fífẹ́ kí ló jámọ́ kí ló jẹ́ orí. ó tún ti forí jálé àgbọ̀n o ìyẹn ọ̀rọ̀ Wasiu Àyìndé tí ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára tá a ti rò pé ọ̀rọ̀ ẹ̀ ti kú o ọ̀rọ̀ yóò kú o kí ló tún fa ìgbédìde rògbòdìyàn tí ń lọ lórí ọ̀rọ̀ Wasiu Àyìndé ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé ẹ wá gbọ́rọ̀ o ṣé ni Wasiu Àyìndé tó ṣe fọ́nrán kan síta o tó jẹ́ pé ọ̀rọ̀ yìí wá kọjá bẹ́ẹ̀ ó sọ àwọn gbólóhùn kan nínú fọ́nrán yìí tí ò yẹ kán máa gbọ́ lẹ́nu ẹ̀ ṣé mẹ́pọ̀ wíwọ̀n bàbá wa ni wọ́n ní ẹni tó bá ti mẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ kò mọ̀ ní mọ̀ pẹ́ lórí ìkúnlẹ̀ o ṣùgbọ́n fọ́nrán tí Wasiu Àyìndé ṣe síta yìí bí ẹni pé ó wà lórí ẹ̀tọ́ ẹ̀ ni o ẹ gbọ́ àwọn tó wá lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn èèyàn pàtàkì àwọn èèyàn jàǹkànjàǹkàn wọn lọ́ọ̀yà ńlá wọ́n ti wá tẹsẹ̀ bọ ọ̀rọ̀ Wasiu Àyìndé tó wà ń ta ò wọ́n ní tó bá jẹ́ pé n tó fẹ́ ṣe rèé ó dáa ilé ẹjọ́ là á ti lọ dá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Wasiu Àyìndé ó wá ti kọjá bẹ́ẹ̀ ó ti dọ̀rọ̀ ilé ẹjọ́ o kódà àwọn èèyàn ńláńlá wọn tún wá sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ẹ gbọ́ nínú fọ́nrán yìí ẹ wò ó ẹ má jẹun gbà yín lákòókò ẹ wá lọ gbọ́ fọ́nrán yìí bó ṣe lọ. But my advice for his family friends and fans ni pé kó máa bá gbàdúrà àṣàsí ń dà láàmú èdè wọ́n ń tafà sí àdìbẹ́ kó end up sorrow that is the reason why táwa fi ń sọ ṣáà máa bú Wasiu ni èmi ò lè máa bú Wasiu because we are in the same industry ṣùgbọ́n tó bá ti di pé ká ṣòótọ́ àṣòótọ́ fún àṣàṣì ń já Wasiu Àyìndé ó lè jẹ́ láti ilé wọn o ó lè jẹ́ láàrin àwọn onífújì tó fẹ́ kó ṣìṣe o ó dẹ̀ lè jẹ́ láàrin àwọn ìyàwó tó ti sọ dolórí burúkú o ó dẹ̀ lè jẹ́ láàrin àwọn ẹgbẹ́ míì nǹkan kan rọrùn pẹ̀lú máa yẹn. nílùú òyìnbó kò lè lọ sí Gatwick kán ní pé kó gbé kíní ọwọ́ ẹ̀ lẹ̀ kó lòun ò gbé lẹ̀ kò lè dé JFK kán ní kó gbé kíní ọwọ́ ẹ̀ lẹ̀ kó lòun ò gbé sílẹ̀ because ogun tó bá wọn try yẹn tó bá try lẹ́ni airport nílùú òyìnbó immediately wọ́n á pe bóyá 911 ní tiwọn bóyá 211 ní tiwọn ọlọ́pàá dé wọ́n á arrest ẹ̀ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ K1 yìí náà mọ̀ ni ọ̀rọ̀ tá a rò pé ó ti ń kúre wérégbò kò mọ̀ kúre wérégbò fọ́nrán mi mọ̀ tó ti jáde ọ́díò kan tó link out ó tún ti jáde o níbi tí K1 tó ti ń bá àwọn òṣìṣẹ́ value jet sọ̀rọ̀ tí K1 dé level kan tó para fún wọn nígbà tí ọ̀rọ̀ ń gbóná janjan látàrí fọ́nrán yìí tó wá jáde oríṣiríṣi àwọn èèyàn ńláńlá ti ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ọ̀yà gan ti ń sọ̀rọ̀ wípé ibi tọ́rọ̀ yìí dé dúró pé dandan wọ́n gbọ́dọ̀ fojú K1 ó gbọ́dọ̀ kojú òfin pé tí K1 tíjọba bá lọ dọwọ́ bọ̀rọ̀ yìí lásán pé wọ́n ti ń sọrú Nàìjíríà tí wọ́n fẹ́ dálẹ̀ tí wọ́n fẹ́ kó jẹ́ wọ́n ti fi hàn gbogbo ayé ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹjọ́rò tí wọ́n ń sọ síta ẹ̀já kọ́kọ́ gbọ́ leak audio yẹn torí ẹ̀yin tí tí gbọ́ audio yẹn ò lélẹ̀. I said, this is water. How can you embarrass me? Show me. Your boss or show me on the street. In government, I guarantee you show me in government. I said, don't embarrass your boss. We will make this
a national issue. If that's Don't what you worry. want. It's okay. My name is Wasiu. What is water? Èló náà ń tà. Irú omi wo ni tiẹ̀? Ṣé omi òjò ni? Àbómi àkùrọ̀ ló mú ká sọ pé special àwọn lè rí inú plane. Ṣé ẹ rí gbogbo gànàgànà tó ń ṣe yẹn? I have much respect for him. But gbogbo bó ṣe wá ń ṣe yẹn, in fact, kò sẹ́ni tí ò yà lẹ́nu, kò sẹ́ni tí ò jẹ́ lójú. But my advice for his family, friends and fans, ni pé kó máa bá gbàdúrà. Àṣàsí ń dà láàmú. Àṣàsí ń dà láàmú èdè wọ́n ń tàfà sí. Àdìbẹ̀ kó end up sorrow. That is the reason why táwa fi ń sọ. Ṣé máa bú Wasiu ni? Èmi ò lè máa bú Wasiu because we are in the same industry. Ṣùgbọ́n tó bá ti di pé ká ṣòótọ́ àṣòótọ́ fún Àṣàsí ń já Wasiu Àyìndé, ó lè jẹ́ láti ilé wọn o, ó lè jẹ́ láàrin àwọn onífújì tó fẹ́ kó ṣìṣe o, ó dẹ̀ lè jẹ́ láàrin àwọn ìyàwó tó ti sọ dolórí burúkú o, ó dẹ̀ lè jẹ́ láàrin àwọn ẹgbẹ́ míì. Nǹkan kan rọrùn pẹ̀lú máa yẹn. Nítorí dẹ̀ nídìí ni pé kó lọ bọ́sọ ìgbéraga sílẹ̀, kó bọ́sọ ìgbéraga sílẹ̀. Èhó yù kó máa gbáyàn níkòó ní pọ́blíkì tí fídíò dẹ̀ ń gbé. Kí ló wá ń bá ká? Òun náwó sọ̀ ní ọ̀fìfẹ́. Kí ló jámọ́, kí ló jẹ́? Òrìṣà ni wọ́n máa ń tẹríba fún ni. So gbogbo àwọn mistakes mi ò lè kàkún mistake Àṣàsí ni. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Nílùú òyìnbó kò lè lọ sí Gatwick kán ní pé kó gbé kíní ọwọ́ ẹ̀ lẹ̀ kó lòun ò gbé lẹ̀. Kò lè dé JFK kán ní kó gbé kíní ọwọ́ ẹ̀ lẹ̀ kó lòun ò gbé sílẹ̀. Because ogun tó bá wọn try yẹn tó bá try lẹ́ni airport nílùú òyìnbó immediately wọ́n á pe bóyá 911 ní tiwọn bóyá 211 ní tiwọn ọlọ́pàá dé wọ́n á arrest ẹ̀. Wọ́n á arrest ẹ̀. Nobody talks that with me and get away with it. It's okay. It's okay. Nobody. Okay. Because I didn't go to look for trouble. Morning, sir. I did not. Okay. I didn't bypass queue. I didn't jump queue. I didn't do anything. And the next thing I heard, you can't go on that flight. Wow. I don't want to go on that flight anymore in my life. It's okay. The children will feel it. Will feel me. It's okay. Will feel me It's okay. in his business. It's okay. Are you done, sir? Is that all that happened? Sorry? Is that all that happened? That's it. That's the only thing that happened. Thank you so much for being safe. Látàrí audio link tó jáde ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ọ̀yà ni wọ́n ti ń sọ̀rọ̀ o kódà kì í ṣe lọ́ọ̀yà nìkan àwọn tí wọ́n jẹ́ làmìlaka lẹ́ka ìrìn àjò ọkọ̀ òfurufú gbogbo wọn ni wọ́n ti ń sọ̀rọ̀. Àgbà ọ̀jẹ̀ kan Lagos Aviation Consultant òun lẹni tí mò ń sọ yìí ta ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ Captain Adéọlá Túnjí. Bàbá yìí kàn tiẹ̀ la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ ó là mọ́lẹ̀ dàrẹ́ẹ̀tì ni wípé sàn láàrin ajénímù ní pẹ́kọ̀rọ̀. Ó ní gbàrà téèyàn kan bá ti ta sí agẹrẹ pé ó ń interfere sọ̀rọ̀ ọkọ̀ ìrìnkèrindò ọkọ̀ ojú òfurufú àti bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn tẹ́niyẹn ò sì ń ṣe òṣìṣẹ́ wọn ó ló ti túmọ̀ sí wípé ó ní ṣe pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè. Ó ní nǹkan tó bá ṣe ti rí bẹ́ẹ̀ yẹn lọ́rọ̀ ìgòkègbodò ọkọ̀ ojú òfurufú ó ní kọ̀ǹsá ńlá ni tíjọba tètè gbọ́dọ̀ bójútó. Ó ní tòótọ́ àti rí wípé Kwamwan ó ti tọrọ ọ̀dáríjì ó ti bẹ̀bẹ̀ ó ní that's fine ó ní pé yẹn dáa. Ó ní ṣùgbọ́n pé Kwamwan ń bẹ̀bẹ̀ ìyẹn ò sọ wípé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wípé ó ti lọ o. Ó ní ọ̀tọ̀ lẹ̀bẹ̀ ọ̀tọ̀ lòfin o wípé tá a bá fẹ́ kí ìlú ó dáa kí ìlú rí bó ṣe yẹ kó rí ó ní K1 gbọ́dọ̀ kojú òfin o. Ó ní tó bá jọ pé ọmọ ìlú kan ló táàsì àgẹ̀rẹ̀ tó ṣe ń tí K1 ń ṣe yẹn ó lóun mọ̀ ìlú tá a wà pé tó bá jọmọ kò lé nìyẹn kan ni pé bóyá ẹ̀wọ̀n ni ó wà báyìí. Ó ní fúdìí èyí pé kò sí bí ọ̀bọ ṣe sórí o tí náà kí ò sórí wípé kí wọ́n jẹ́ kí K1 kó fojú winá òfin. Ó ní tó dáa nìyẹn ó lélẹ̀ ní ó lè jẹ́ kí gbogbo àwọn èèyàn lọ́jọ́ míì tí wọ́n bá fẹ́ gbọ́kọ̀ ojú òfurufú wọn ó lè mọ̀ wọn ara wọn ní lè ta sí agẹrẹ ohun tí àgbà ọ̀jẹ̀ o nínú iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú o nípa àwọn tó ń rí sí ohun tí bàbá yẹn tó sọ nìyẹn o. Ẹnìkan tó jẹ́ lọ́ọ̀yà tó fìlú Àbújá ṣe bùgbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Aisha Muhammed òun ló sọ̀rọ̀ o. Ó ní tòótọ́ láti gbọ́ wípé K1 ti apologize ó ní kò ṣẹ̀ṣẹ̀ nù yẹn. Ó ní ṣùgbọ́n
tó bá jẹ́ ordinary Nigerian kan ló dán tí K1 yìí dánwò pé àwọn mọ̀ wípé kò sọgbọ́n tó lè dá sí wọn yóò jẹ́ èlé ẹ̀ yóò fẹ̀wọ̀n bánu wò ní ṣùgbọ́n tó bá ti wá jẹ́ pé bẹ́ẹ̀ ni pé kí wọ́n jẹ́ kí K1 náà kó lọ kojú ilé ẹjọ́ kó kojú òfin pé kò sí bí ọ̀bọ ṣe sórí tí náà kí náà ò sórí pé torí ẹ̀ K1 gbọ́dọ̀ lọ kankan mú K1 kó kojú òfin o ní ti lọ́ọ̀yà Aishat Muhammed tó náà sọ nìyẹn ọ̀rọ̀ yìí ó wá ń kẹnu sí o àwọn èèyàn sá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ wá oríṣiríṣi tweet lórí Twitter bẹ́ẹ̀ ṣe rí lórí Twitter lẹ́ẹ̀ rí lórí Facebook kò wá tí ì tán síbẹ̀ o ẹni tó jẹ́ olórí pátápátá ní the National Association of Aircraft Pilots and Engineers ìyẹn NAPI ẹni tó jẹ́ president wọn pátápátá àti ẹgbẹ́ àwọn association àwọn aircraft pilot yìí wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọ́n bẹ̀ ìjọba wọ́n níjọba captain rántí tí wọ́n gba láísẹ̀nsì lọ́wọ́ ẹ̀ àtẹnìkejì ẹ̀ pilot kejì wọ́n ní ẹjọ́ ẹ bá wa dá certificate wọn padà kí wọ́n máa ṣiṣẹ́ ìyẹn láísẹ̀nsì wọn o wọ́n nítorí tẹ́ ẹ bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n provoke àwọn èèyàn méjèèjì ni o pé provocation ni tó ṣẹlẹ̀ o pé tí ì bá ṣe provocation pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kì bá má ti ṣẹlẹ̀ bákan náà wọ́n tún wá bá àwọn pilot méjèèjì ọ̀hún wí ìyẹn captain rántí àtẹnìkejì ẹ̀ wípé ó yẹ káwọn náà lo làákàyè wọn kí wọ́n fi ṣiṣẹ́ ọ̀hún wípé àsìkò tó yí wọ́n mú fún yẹn kò yẹ kí wọ́n mú fún wọ́n bá ti wájú wí wọ́n bá tọ̀tún wí wọ́n wá bẹ̀ ìjọba pé ìjọba ẹ̀yin àjọ náka ẹjọ́ ẹ bá wa dá láísẹ̀nsì wọn padà kí wọ́n lè máa ṣiṣẹ́ wọn o torí pé K1 the ultimate pòun gangan lè ku ẹ̀dá tó dá gbogbo ìṣẹ̀lẹ̀ yìí lẹ̀ o pé tí ì bá ṣe bẹ́ẹ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ ẹni tó wá jẹ́ olórí wọn pátápátá ìyẹn Galadima Abedinigo òun ló wá sọ̀rọ̀ ó ní ṣe rọ́rọ̀ yìí ẹ jẹ́ kí Alhaji Wasiu Ayinde ẹ jẹ́ kó kojú òfin ni o torí tẹ́ ẹ bá jẹ́ kojú òfin báyìí ọ̀pọ̀lọpọ̀ ọrú ẹ̀ ni ó máa ṣẹlẹ̀ tó bá yá o tó bá wá ṣẹlẹ̀ ìjọba ò ní lẹ́nu ọ̀rọ̀ o láti gbèrú àwọn èèyàn bẹ́ẹ̀ àbí láti fìyà jẹrú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú yìí tó ṣẹlẹ̀ yìí tí wọ́n bá gbé màsá ìyẹn K1 the ultimate tí wọ́n bá gbé wọn lọ ilé ẹjọ́ tí wọ́n fojú kòfin ìjìyà tó bá tọ́ tí wọ́n fi jẹ wọ́n ní kò sí aráàlú míì nígbà míì tí ó sàn sọrú ẹ̀ tí ó sàn sọ̀rọ̀ wípé torí ẹ̀ ìjọba ò gbọ́dọ̀ dọwọ́ bu eléyìí mọ́lẹ̀ o ṣùgbọ́n àwọn pilot méjèèjì tí wọ́n provoke tí wọ́n fi gbégbèsè tí wọ́n gbé pé kí wọ́n dáríjì wọn pé àwọn gan ti bá wọn wí ẹ̀yin èèyàn oríṣiríṣi comment àwọn èèyàn sáà ni wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí even pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí ọ́díò yìí tó leak síta òun ló tó wá fà á táwọn èèyàn fi wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ bó ló ṣe wá rí lọ́dọ̀ tiyín ó lágbára o n tá à ń retí báyìí ni kí Minister of Aviation ìyẹn alàgbà Festus Keyamo kí wọ́n sọ̀rọ̀ àti IG Inspector General of Police alàgbà Ẹgbẹ́tókun bákan náà ẹni tó jẹ́ EGF Attorney General Nàìjíríà pé àwọn náà gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹ jáwọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ títí ọ̀la ká gbọ́ nǹkan tí ìjọba ó sọ ṣùgbọ́n orin táwọn èèyàn ń kọ lẹ́nu rẹ̀ o àwọn kan ní ó sáà ti bẹ̀bẹ̀ ẹ já gbójú ká dáríjì K1 ìyẹn ti lọ nìyẹn èmi ò ní òní ṣẹlẹ̀ mọ́ bó ló ṣe rí lọ́dọ̀ tiyín ẹ̀yin èèyàn kọ́mẹ̀ntì yẹn lábẹ́ fọ́nrán yìí ẹ ṣí àpẹ láwọn ẹlòmíì náà ká tún gbọ́ òpinnu àwọn ẹlòmíì lágbára Ọlọ́run ṣẹ́ èmi àtẹ̀yìn àní ṣìṣe orí wa ò sì ní gbàbọ̀dẹ̀ eléyìí ni mo tó ní ká tó fi tó yín létí